Eré o, ó péjọ mẹ́ta, Ashley ṣé mọ̀ pé àgbúrò ẹ̀ látijọ́ yìí. Àwọn múndíá mẹ́ta tó ń le kelebe tó ń le òkè, tó ní ìdúró sí ìbẹ̀rù sí. Àfi tó bá gba Tadé ni, kí ló ń jẹ́ Adémákin-wá lọ́wọ́ ẹ̀. Tó pariwo tó ní kábíyèsí ẹ̀, ó má jẹ́ kán mú Adémákin-wá o, kó má yẹ kí nǹkan kan ṣọmọ òun tó bẹ̀rẹ̀ sí ń ṣe rádaràda. Kó tó di pé ṣé mọ̀ pé ayé tún gbà Tóbi. Ìgbà táyé gba Tóbi ni Tóbi wá ṣe rọrùn tó lọ sọ́dọ̀ kábíyèsí tó jọba ayé ara ẹ̀ jẹ́ láì ṣe ayé kábíyèsí tiwa Ọjájá. Wọ́n bá ní ṣe ni Ashley ṣe rànran wá sáàfin lánàá àbí sẹ́ni. Wọ́n ní ṣàìdédé ni kábíyèsí fẹ́ jáde. Gbogbo information pé Tóbi ṣe báyìí wọ́n ló ti wá sáàfin. Pẹ̀lú bí kábíyèsí ṣe ń ṣe pọ̀pọ̀ ìṣùpọ̀ fẹ́ lọ mú Naomi padà sáàfin. Wọ́n ní ṣàìdédé ni kábíyèsí kan láàárọ̀ ìpèsè kábíyèsí múra tán. Ó wọ white, ó wọ kìnní pé ó fẹ́ lọ sí òde àwọn lọ́balọ́ba lÉkòó. Pé wọ́n ló fẹ́ lọ gbé private jet tó fẹ́ jáde. Wọ́n ní kábíyèsí kan dídí rí Ashley tó kàn jà pé ẹ gbọ́ kábíyèsí. Níbo náà sọ wípé ẹ̀ ń lọ? Wọ́n lè fẹ́ lọ mú Naomi padà. Tínú wa ti ń dùn pé Naomi ti lọ. Kábíyèsí ní níbo ni ìwọ ti já wá? Kí ni tiẹ̀? Kí ló ń wá? Kí ló ń wá láàfin? Ló bá ní kábíyèsí ẹ gbàgbé yẹn pé Naomi o kò gbọ́dọ̀ lọ mú Naomi wá o, kò gbọ́dọ̀ ṣe o. Òun kẹ̀ òun láti jọ́ yìí, òun ò tiẹ̀ tí ráyè tiẹ̀ ń gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Pé díàfọ́ kábíyèsí ò gbọ́dọ̀ lọ mú Naomi wá sí ààfin. Wọ́n ní pẹ̀lú ìtara tí kábíyèsí tiẹ̀ ní tẹ́lẹ̀ sí Ashley pẹ̀lú gbogbo rògbòdìyàn tí kábíyèsí tún fèsì láàfin. Ọ̀rọ̀ ti Naomi àti Tóbi. Wọ́n ní kábíyèsí pé pẹ̀lú gbogbo ẹ̀. Àmì tí tán ṣe tán fẹ́ lọ lé ní kó wà very important pé tẹ́ bá rí bí kábíyèsí ṣe múra dáadáa. Wọ́n ní ṣe láṣẹ sọ pé kábíyèsí ó ti o. Wọ́n ní tí kábíyèsí bá wájú máa lọ bá. Kábíyèsí ẹ̀ lọ. Àdá kábíyèsí àní fẹ́ kẹ́ lọ. Kábíyèsí ní ẹ fún ní àbídì. Kí ló wá ṣe láàfin? Kí ni nǹkan tó ń wá? Wọ́n ní bó ṣe fẹ̀ sọ kò gbọ́dọ̀ lọ rú kò gbọ́dọ̀ lọ mú Naomi. Wọ́n ní ṣe ni kábíyèsí ti wá pẹ̀. Méjì wọ́n ní kábíyèsí kan pé àwọn àmọ̀tẹ́kùn. Pé ọ̀rọ̀ eléyìí ò ṣe ọ̀rọ̀ pé àwọn dáfó gidi àbí àwọn kìnnì. Pé àmọ̀tẹ́kùn ni kábíyèsí pè fún Ashley lónìí. Ó ní ó yá. Pé bá àwọn àmọ̀tẹ́kùn ṣe dé bá. Ó ní kán bá wọn lọ jù sínú túbú. Pé kán lọ jù sínú túbú. Bí túbú wọn lọ́hùn bí ti kábíyèsí. Wọ́n ní Naomi Ashley wá sọ pé kábíyèsí kí ló le tó yẹn ṣó ti wá tó bẹ́ẹ̀ ó ti ṣe kìnnì. Ó lé ọ̀rọ̀ ẹ ti sú àwọn ọlọ́pàá. Ọ̀rọ̀ ẹ ti sú àwọn DSS. Ọ̀rọ̀ ẹ dẹ̀ ti sú òun láàfin. Pé bóyá tóun bá tún fi tàwọn DSS tó bá tún fi lé ẹ̀. Bóyá ìyẹn náà á tún kọ́ ẹ lọ́gbọ́n. Wọ́n ń lé ẹ ní ìtòṣe. Wọ́n ì tí ìdáríjì ẹ. Wọ́n ní kó kúrò ní ààfin fún 7 days. Pé wọ́n bá ǹdẹ̀ àbá ọ̀nà ṣe. Ó tún wá ṣe ìtòpò bàbá rẹ̀ tó tún lọ pa àwọn ọmọ múndíá. Wọ́n ì tí ṣe yẹn tán. Ó tún wá double cross mi. Wọ́n ní tó ti ẹ̀bí kábíyèsí nù. Pé bó ṣe fẹ́ lọ fẹ́ agbádá kábíyèsí. Ẹ gbọ́dọ̀ lọ. Ó rò pé òun ń ṣeré ni. Ó rò pé kábíyèsí bá òun ṣeré. Kábíyèsí ló dàbí pé scott kan wà lórí Naomi yẹn. Àbí not Naomi Jésù gbà. Ọlọ́run má gbà mí lẹ́run. Scott kan wà lórí Ashley. Naomi ọmọ mi. Ó máa gbó máa tọ́. Ọmọ tó jẹ́ pé wisdom ẹ̀ báyìí látọ̀run wà ní Ọlọ́run ti fi fún. Scott kan wà lórí Ashley o. Kábíyèsí Ashley pẹ̀lú aṣọ yìí. Ṣé àwọn pé ó ní kankan tí kábíyèsí máa ń fi sí èjìká. Wọ́n ní bó ṣe fa aṣọ yẹn. Tapá èjìká yẹn pé ó kàn wọlé báyìí ni. Wọ́n ní tí kábíyèsí rí aṣọ yẹn nílẹ̀ bá. Bó ní kọ́ lọ gbé àwọn kí ló ń jẹ́ àmọ̀tẹ́kùn pé kán wá bá àwọn bọ́ńdùlù Ashley burúkú kan lọ tì mọ́lẹ̀. Kí kábíyèsí tó ṣe tán kí kábíyèsí tó wá ṣẹ̀ṣẹ̀ wá máa lọ sí ibi tí kábíyèsí ń lọ. Ṣóyè wá báyìí. Now wọ́n ní Ashley ó tún ti wọnú túbú padà. Pé kí kábíyèsí wọ́n ní kábíyèsí ní tóun bá dé òun á ṣẹ̀ṣẹ̀ wá rí sọ̀rọ̀ Ashley o. Ẹ rí pé wọ́n ní tí ìyá ńlá bá gbé ní ṣánlẹ̀ pé kéékèèké náà máa tún máa ta bíọ́bíọ́. Òun lọ̀rọ̀ Ashley.
ẹ rí pàánù kábíyèsí yẹ kó ṣèyàn. Ẹ rí pàánù kábíyèsí yẹ kó ṣèyàn. Wọ́n sọ tí ìtàn ṣe wọ́n tún ṣe mí. Kábíyèsí. Ìjọ́ wo lẹ fẹ́ bọ́nu ilé? Àfọlọ́run nìkan ló máa kó yín yọ. Òun la ní kẹ́yìn èèyàn wa. Kẹ́yìn náà kẹ́ tó fetí gbọ́ nǹkan tí ìtútàn ní Ashley wá pa ní ààfin lẹ́nu. Ó dàbí ipò bí ó dẹ̀ ti lọ ṣe ètùtù ẹ̀ tọ́rọ́ sọ pé kó mú ètùtù ó lọ gbé àwọn kí ló ń jẹ́. Wọ́n ní kó mú màálù 3 kó lọ ṣe ètùtù sí odò ibi tí odò tí ìkíní ti lọ bá wọn. Tí Ògúnjayé tó fi lọ bá wọn tó fi lu àwọn Múndíá 3 pa nípa pé Ashley ó fẹ́ pààrọ̀ ojú Naomi sójú tiẹ̀. Kó fi ojú Naomi sí ti Naomi. Ẹ rí kó lágbára. Kó fojú tòun sí ojú Naomi. Kóun gba ojú Naomi sí ojú tiẹ̀ tó jẹ́ Ashley. Ẹ rí pé àwọn pípọ̀ wọ́n ti dá ọ̀ràn. Wọ́n dá ọ̀ràn mọ́rùn sínú ayé wọn. Ló tún gbójú gbóyà ó tún wá sáàfin. Ó tún wá ń ṣe bálabàla. Wọ́n ní kábíyèsí ó ti ọmọ nǹkan tí bá ṣe mọ́ yá kàn gbé lọ sínú túbú. Wọ́n láwọn àmọ̀tẹ́kùn ní kábíyèsí lò lọ́tẹ̀ yìí. Pé kàn gbé bá ṣe gbọ́ allegedly. Ẹ̀yin èèyàn wa. Kí ni èèyàn máa ti ṣe gbogbo eléyìí sí kábíyèsí? Kí ni kábíyèsí fẹ́ ṣe gbogbo eléyìí sí? Tí gbogbo èèyàn ti sọ pé Ashley tiẹ̀ ti sinmi ẹ̀dọ̀. Kò tí ẹ̀dùn orúgbòrò kankan ní ààfin. Àfi Tóbi wọ́n ní Tóbi ṣàmọ̀ pé tó wá pé òun wà láàfin. Nígbà tí Tóbi lọ gbé adé pé òun ni tó fi wá lọ sí àárín méjì ọjà tó ní láti ìjọ tí Naomi ti lọ s'Ákúrẹ́ pé òun ni queen Ilé Ifẹ̀ kíní kan. Ṣàmọ̀ pé òun ò tí ì rojú tu ààrẹ. Kọ́ má ba àwọn ọmọ Múndíá 3 pé kọ́ má lọ pa Adémákinwá. Òun ló ń sá eré ẹ̀ látijọ́ yìí. Ṣùgbọ́n sì ó dàbí pé ó ti lọ ṣe àìtí gbọ́ bẹ̀tì. Èmi kàn ń sọ náà pé ọ̀nà tó fi rójú ráyè tí ààfin ní èní yìí. A jẹ́ pé ó ti lọ ṣe ètùtù yẹn torí ìlú rò pé bóyá òun yìí ní finance ní ààfin. Àwọn tí kábíyèsí tí ò ní jẹ́ kí Naomi tí ààfin yẹn ṣe máa wun Naomi láti padà wọ́n pọ̀ gan. Àwọn tí máa ṣe. Kí Naomi yá tètè kó mú ìdérí ẹ̀ṣẹ̀ o. Gbogbo tí wọ́n sọ pé kíní yẹn kó yá jẹ́ kí kábíyèsí bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tí Naomi fẹ́. Kí Naomi bẹ̀rẹ̀ sí ní máa sọ fún kábíyèsí pé tó bá ṣe báyìí èmi náà ṣe báyìí fún. Ẹ̀yin èèyàn mi ẹ rí pé ó lágbára. Ẹ rí pé ó lágbára. Ó dá kí ènìyàn kó stand firm sí orí ìdúró ẹ̀. Torí ó dàbí pé àwọn èèyàn ti ń fed up nípa kábíyèsí. Lónìí Naomi lọ sí Àkúrẹ́. Ọ̀la Naomi padà sí Àkúrẹ́. Kábíyèsí adé ló mú Naomi padà. Pé àwọn èèyàn ti fed up pé kí là ń fẹ́ dá sínú ọ̀rọ̀ yìí. Ṣé ọ̀rọ̀ yìí kan náà ṣáá ni? Sọ̀rọ̀ yìí kan náà ṣáá báwo ló ṣe fẹ́ ṣe eléyìí sí? Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o fún ìtẹ́tígbọ́ wa pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó fi pọ́pọ́ tó mú àǹfààní wá sí gbogbo etí ìgbọ́ wa. A ó máa wá o, ẹ̀yin lẹ wá máa bá o. Kẹ́yìn náà kẹjọ nítorí Ọlọ́run kẹ́ bá wa dá sọ̀rọ̀ yìí. Kẹ́ bá wa dá sọ̀rọ̀ yìí. Ṣé ilé ayé yìí kọ́ ni a wà tí gbogbo eléyìí ń ṣẹlẹ̀? Àfi kọ́ Ọlọ́run kó gbà wá. Ṣé ilé ayé yìí náà ni? Àbí ilé ayé yìí náà kọ́? Háì Jésù. Ọlọ́run kó ṣàánú wa. Ẹ bá mi ṣí ẹ̀yin èèyàn mi tó tẹ́lẹ̀ ń kẹ́jọ. Àwọn èèyàn mi tó gbọ́n níta tó gbọ́n nú tó mòye dáadáa. Tí kò ní jí yín pátárùn ní sọ yín lọ́jọ́. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe bá mi subscribe. Ẹ ṣé gan àbọ̀ Ọlọ́run àdájú lórí yín. Gbogbo wa á lò pẹ́pẹ́pẹ́pẹ́ wàá rè kó kọjá bọ́ sínú iye o. Kọ́kọ́ ní ṣẹ̀mí wa tọmọtọmọ. Agbára Kristi Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Bye.